Kò bẹ́gidi mà lélẹ́yìí o. Ẹ gbọ́ ná, ṣé lóòótọ́ ni pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ní Àbújá ti fagilé ìbò tó gbé MC Olúọmọ wọlé sípò ààrẹ gẹ́gẹ́ bí national president NURTW. Wàhálà gidi mà lélẹ́yìí o. Kódà Bárúwá gan tó ti ké gbàjarè sí Inspector General of Police wípé kán tètè dá sọ́rọ̀ yìí, kán tètè pàṣẹ fún Olúọmọ kó kúrò lọ́fíìsì ní kíákíá. The Inspector General of Police kindly use his good office in ensure the enforcement of this court judgment. The Attorney General of the Federation for kindly intervene immediately in the interest of the peace, order and tranquility and the rule of law. Wàhálà gidi rèé o. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé lọ́jọ́ Sátidé tó kọjá ní ìròyìn gba orí ayélujára kan wípé Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà tọ́pọ̀ mọ̀ sí MC Olúọmọ ni wọ́n tí èèyàn sípò gẹ́gẹ́ bí national president ẹgbẹ́ NURTW lẹ́yìn tó jẹ́ wípé òun nìkan ni olùdíje tó díje fún ipò náà tí gbogbo orí ayélujára yìí sì mì tètè pẹ̀lú celebration lọ́tún lọ́sì. Kódà inú àwọn olólùfẹ́ Olúọmọ dùn látòrí désàlẹ̀ ẹkùn ni. Bẹ́ẹ̀ sì ni congratulation fly lọ́tún lọ́sì. Kódà wọ́n ti ṣe swearing in fún MC Olúọmọ nílùú Àbújá tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹ̀rẹ̀wò gẹ́gẹ́ bí president ẹgbẹ́ NURTW tí wọ́n ṣẹ̀ dìbò yàn. Ṣùgbọ́n ṣàdédé nìròyìn tún gborí ayélujára kan lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti kéde MC Musiliu Akínsànyà gẹ́gẹ́ bí national president ẹgbẹ́ NURTW wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú Àbújá tó ti fagilé ìbò tó gbé MC Olúọmọ wọlé látàrí wípé ṣáájú ní ilé-ẹjọ́ National Industrial Court ti dá ẹjọ́ wípé Tajudeen Bárúwá tó ń jẹ́ national president wọn tẹ́lẹ̀ ló sì máa tẹ̀síwájú fún sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà. Ìdájọ́ ilé iná ló sì ti wáyé ṣáájú nínú oṣù kẹta ọdún 2024 tá a wà yìí, ìyẹn March 11, 2024. Lásìkò ìgbẹ́jọ́ rògbòdìyàn tó ń lọ nínú ẹgbẹ́ awakọ̀ NURTW ó ní onídàájọ́ Oyèwùmí ti kọ́kọ́ sọ wípé kò sẹ́rìí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé rògbòdìyàn wà lórí ọ̀rọ̀ ipò kò ṣepò ipò national president ẹgbẹ́ náà. Kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé rògbòdìyàn wà lórí ọ̀rọ̀ ipò national president àti pàápàá wípé Alhaji Najim Usman Yasin kó má ṣe lọ́wọ́ sí ìṣàkóso ẹgbẹ́ náà bó tiẹ̀ jẹ́ wípé ó sì lè máa ṣe ojúṣe gẹ́gẹ́ bí alága board of trustees fún ẹgbẹ́ náà. Bákan náà ni olùgbẹ́jọ́ Justice Oyèwùmí fi ẹsẹ̀ múlẹ̀ wípé àbájáde conference tó ti kọ́kọ́ wáyé ṣáájú ní across 6 zonal councils nínú oṣù karùn-ún ìyẹn May 24, 2023 níbi tí Bárúwá ti kọ́kọ́ jáwé olúborí gẹ́gẹ́ bí president fún sáà ẹlẹ́ẹ̀kejì sì máa fẹsẹ̀ múlẹ̀ sísinsin. Fún ìdí èyí ìdìbò tó wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún tá a wà yìí tí Aliyu Isa Ọ̀rẹ́ sì ṣàkóso ẹ̀ lélẹ́yìí tó gbé MC Olúọmọ wọlé sípò ààrẹ NURTW wípé ó wáyé lọ́nà èrú. Fún ìdí èyí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wá fagilé ìdìbò tó gbé MC Olúọmọ wọlé sípò ààrẹ National Union NURTW. Ó lágbára o. Ẹ gbọ́ ná, ṣé òótọ́ lọ̀rọ̀ ìṣerọ́ ni? Ẹ máa fi opinion ti yín sí kọ́mẹ́ǹtì. Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook. Link tó wà ní comment section yìí máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán. Ẹ máa bá mi like and share kó máa lọ káàkiri. Ẹ ṣeun.